ń wet. Ọmọ wo ni ẹ? Ọmọbìnrin yẹn. Ọmọbìnrin. Okay. Ọmọbìnrin yẹn á tó bí ọmọ ọdún mélòó báyìí? 7 years. Okay. Wọ́n ní pé ó ń wet ní school pé wọ́n ní láti. Ìyá ọmọ yín kọ́ bo ló wà? Ó ti kọ̀ wọ́n dà wọ́n lẹ̀ ó lọ ni àwọn ọmọ méjì náà bí fún mi kékeré. Nọ́mbà ẹ má fi ojú ọmọ yẹn wọ́n dákun. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kí ni orúkọ yín sà? Tóbi Adébísí. Kí lẹ pé? Tóbi Adébísí. Ẹ tó bí ọmọ ọdún mélòó sà? 26. Iṣẹ́ wo lẹ ń ṣe? Barbing. Àdúgbò wo lẹ ti ń ṣiṣẹ́ barbing? Mo ń ṣe stylist ni wọ́n mi ṣe mọ́. Ilé mo ti gbé ṣe tẹ́lẹ̀ complex lọ́nà New Market. Ní ìlú wo? Ní Ijebu. Kí ló ṣẹlẹ̀ kí ló gbé yín débẹ̀? Mo gbọ́ ìgbà tí mo lọ sọ́dọ̀ mọ́ mi ni mo gbọ́ tó sọ fún mi pé wọ́n rí pé ìdí ọmọ yẹn ń wet. Ọmọ wo ni ẹ? Ọmọbìnrin yẹn. Ọmọbìnrin. Okay. Ọmọbìnrin yẹn á tó bí ọmọ ọdún mélòó báyìí? 7 years. Okay. Wọ́n rí pé ó ń wet ní school pé wọ́n ní láti béèrè lọ́wọ́ ẹ̀. Ó wá ní pé káwọn tíṣà bí àwọn tíṣà lọ wọ́n wá bọ́ṣà ní pé wọ́n yàn méjì wá pé kó wá wo dáadé ẹ̀ lọ sí ilé lọ́jọ́ ẹ̀. Ìgbà tẹ́mi máa dé ni mo á gbọ́ àbúrò mi náà wá sọ pé skul kan náà ló máa tàbúrò mi jọ ń lọ. Mo á gbọ́ pé nǹkan báyìí kò yẹ kó máa lọ ṣẹlẹ̀ nínú ilé pé ó ti ṣe kíní jù. Báwo lẹ̀yin ṣe jẹ́ sí ọmọ tí wọ́n sọ pé kíní máa ń yọ lára yẹn? Tẹ́nàtì ni ó jẹ́ sí wa. Okay. Ta ló ní ilé yẹn gangan tí wọ́n yín? Stepfather mi. Stepfather tí ẹ ló ní ilé àwọn wá yálé gbé ni àbí? Okay. Mo wá gbọ́rọ̀ ẹ̀ kí tó gbé ìgbésẹ̀ kankan mo kọ́kọ́ pe ọ̀rẹ́ mi ọlọ́pàá. Okay. Ìyẹn ṣiṣẹ́ ní Ọbalẹ́ndé. Mo ṣe á pè yẹ wá ní pé kí lọ confam ká tó gbé ẹ ní ìgbé. Bóló ti ní kẹ́ confam? Mo kò sọ oníkọ̀ ní pé ká lọ confam ní hospital. Okay. Mo á lọ sí Olúọlá hospital. Okay. Àwa béèrè lọ doctor ṣáà check àwa ní pé lóòótọ́ ni pé anything tá bá need látọwọ́ wọn pé ká wá gbọ̀ngbà tí mo á pè ìyàwó àwa arrest wọn nítorí pé tá bá fi ọmọ yẹn lẹ̀ ní ọjọ́ ẹ̀ tó bá lọlé ó máa lọ sọ fún dáàdì ẹ̀ pé ibi báyìí ọ̀dẹ̀ lè sá lọ. Ìdẹ̀fẹ́ nǹkan tó àánú ọmọ yẹn. Ẹni náà kò yé mi ṣé ìwádìí jẹ́ kó yé wa pé bàbá ẹ̀ ló ń penetrate ni àbí báwo? Ọmọ yẹn sọ pé bàbá òun ló ń bá òun sùn. Ó sọ láti jọ ìgbà táwọn bọ́ láti nínú mọ́tò ń sì ká ń bọ̀ mi báyìí ọmọ yẹn change ọ̀rọ̀ láì pé bàbá ẹ̀ dẹ̀ ti sọ pé orúkọ mi kó máa dá. Ọmọ yóò tọ́ wọn lórí. 7 years. Wọ́n ẹ̀ ṣe ìgbà táwọn bọ̀ nínú mọ́tò ń sì lọ́mọ yẹn ṣẹ̀ṣẹ̀ ń change ọ̀rọ̀. Níbo lẹ̀yin ń gbé? Ìjagun road. Ìjagun road. Ṣé inú ilé kan wà lẹ́yìn àti àwọn ọmọ yẹn ń gbé ni? No, ọ̀dọ̀ àwọn mọ́mì mi nísàlẹ̀. Làwọn ọmọ yẹn ń gbé? Àwọn mọ́mì mi gbé lókè. Okay, now ṣé yìí máa ń lọ sílé àwọn ọmọ mi yín yẹn? Bẹ́ẹ̀ ni máa ń lọ bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọjọ́ Friday tí mo lọ bẹ̀ náà mo gbọ́rọ̀ ẹ̀ mo gbé gbèsè lẹ́sẹ̀. Ọ̀rẹ́ yìí wo lẹ pè wípé? Ridwan ló pẹ̀. Ṣé Ridwan yẹn gbé ló wà báyìí? Ó wà l'Abuja ó ti fẹ́ pọ̀ sí mọ̀kú. Okay, so òun ló sọ pé kẹ́ kọ́kọ́ lọ ṣe findings náà. After tẹ wá ṣe findings náà tọmọ yẹn declare wípé bàbá òun ló ń penetrate. Nísìnyí gbà tẹ wá ń bọ̀ lélẹ́rú ẹran ọmọ yẹn wá sọ pé ẹ̀yin ẹ̀ ń penetrate. Bàtà débí báyìí sì lọmọ yẹn sọ pé èmi ni mò ń ṣe. Lẹ penetrate. Okay, so bàbá ọmọ yẹn dà? Bàbá ẹ̀ lélẹ̀. Okay, orúkọ yín? Samuel Adémọ́lá Ìdòwú. Iṣẹ́ wo lẹ ń ṣe? I'm a contractor. Iṣẹ́ bricklayer, carpentry, tiling. Iṣẹ́ tí mo máa ń gbà jù nìyẹn. Ẹ tó bí ọmọ ọdún mélòó báyìí? 66 ni máa pé tó bá di August 17. I was born 1957. Kí ló ṣẹlẹ̀ kí ló gbé délé wẹ̀rọ? Ohun tó ṣẹlẹ̀ ń tí mi ò mọ̀ ní. Tóbi pẹ̀lú ìyá ẹ̀ náà wọnú yàrá wa. Wọ́n dẹ̀ lé ọmọ yẹn lápá mú. Mo ṣe sùúré torí mi ìgbádùn bẹ́ẹ̀ ṣe ń wò mí. Mo sùn sórí bẹ́ẹ̀dì ni. Ọmọ yẹn dẹ̀ sùn sílẹ̀ lẹ̀. Òjò ń rọ̀ lọ́wọ́. Ṣé ń gbọ́ mi? Àgbọ́yé tẹ̀síwájú torí tí ń la ṣe wà ń bí. Ìyá yìí ló kọ́kọ́ wá. Ìgbà tó dé ó mú ọmọ yìí lápá. Wọ́n fẹ́ mú. Ó ní ọpẹ́ dà. Mo níta nìyẹn Ọlọ́run ni. Ó sùn lọ́wọ́. Ó wá ní ó ní kí n má wọ́rì. Ọlọ́run máa padà wá. Kò wá padà wá. In the next 30 minutes tó máa padà wá. Ọmọ èyí ló padà wá. Ìyẹn Tóbi. Ṣé ń gbọ́ mi? Àgbọ́yé. Tí máa rí Tóbi kankan lẹ̀kùn ní kókókó.
ká nìyẹn o ọwọ́ kan tó kanlẹ̀kùn báyìí ìyàlẹ́nu ló jẹ́ fún mi. ìbéèrè kan rèé bàbá. ẹni sùúrù gbogbo kan ló nígbà àtàkókò. ìbéèrè tí mo fẹ́ béèrè yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ni mo fẹ́ gbọ́. wọ́n ní ẹ̀ ń bá ọmọ yín láṣepọ̀. òjò rí mi ṣe rí gbèsè ayé mi. ok ìyá ọmọ yín kọ́ bo ló wà. ó ti kọ̀ wọ́n ó dà wọ́n lẹ̀ ó lọ ni àwọn ọmọ méjì ló bí fún mi. nọ́mbà ẹ má fi ojú ọmọ yẹn wọ́n dákun. nọ́mbà kí lọmọ eléyìí jẹ́ ṣóun làkọ́kọ́ àbí kejì. ṣé náà àwọn ọmọ tèmi. bẹ́ẹ̀ni tàbí tí ìyá ẹ̀ bí. no náà ọmọ òkè bíyá náà ọmọ yín tàbí sí ìyá ẹ̀ bí. tí ìyá ẹ̀ bí àwọn méjì ni eléyìí lákọ̀ọ́bí. ok so nínú àwọn ọmọ tí yín kọ́. nínú àwọn ọmọ mi náà la lè pín second born sí mi. ok 18 péré ẹ kì í lè manage 18 yẹn. bàbá ẹ kú dédé àsìkò yìí kí lorúkọ yín sà. Samuel Adémọ́lá Ìdòwú. kí ló gbé yín délé wá. wọ́n parọ́ mọ́ mi pé mò ń bọ́ ọmọ mi sùn my last born. ọmọ yín gangan dẹ̀ ni. bẹ́ẹ̀ ni láìdẹ̀ bá sùn. bóò ló ṣe jẹ́ gan. mo wà nínú ilé mo gbalé lọ́wọ́ wọn mo dẹ̀ ti ń lọ bí 2 weeks mo wá lọ sẹ́kọ̀ọ́ mo wá drop ọmọ mi fún màmá yìí. ìgbà tí mo wá lọ sẹ́kọ̀ọ́ yẹn ọmọ mi Ọpẹ́yẹmí I don't see you. No. She's a minor. We can't say her. Video. A kàn lè gbóhùn lẹ́nu àlè. Ọmọ mi ti wá di ọ̀rẹ́ wọn. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni. That is from January 10. Mo ti lọ sẹ́kọ̀ọ́. Mo wá lọ sẹ́kọ̀ọ́, mo wá padà dé látẹ̀kọ̀ọ́. Mo máa ń dé lọ́sẹ̀ méjì. December mi lè wá. Obìnrin sọ fún mi pé òun lọ sẹ́kọ̀ọ́. Òun lọ sọ́dọ̀ àwọn ọmọ òun. Ṣé ń gbọ́ mi? Àgbọ̀yé. Mo wá ní òkè kò burú o. Wọ́n mo máa ń sẹ́ǹdì owó sí látẹ̀kọ̀ọ́. Ipò ọmọ mi wà lọ́dọ̀ ẹ̀. Ní àwọn tó gbalé lọ́wọ́ yìí. Àbáwọn tẹ́ ìgbàlé lọ́wọ́ wọn. Tẹ́nàntì ni mo jẹ́ ńlé wọn. Ok. Ìgbà iná mo ti mọ ọmọ inú ilé lájọ́ ń gbé. Ibi tó sọ pé òun gbalé síbi kí ibi tó gbalé sí ẹni kó mú i débẹ̀. Ibi tó ní ṣọ́ọ̀bù ẹni kó mú i débẹ̀. So ìyẹn ọ̀kan. Ká má sábọ̀rọ̀ gùn. Ó ṣe di pé mi ò mọ̀ ṣe mọ́. Ó wá di December. Wọ́n wá lò lọ sọ́dọ̀ ọmọ ẹlẹ́kọ̀ọ́. Wọ́n ní kí ló dé tẹ̀ mọ́ ọmọ mi lọ. Ẹ lọ́wọ́ pẹ̀lú aláàjì nílé. Ṣẹ̀rá aláàjì yẹn kò lè rìn. Ọmọ mi ló ń bá gbégbẹ́, ló ń bá gbétọ̀. Ṣé ń gbọ́rọ̀ mi? So ìgbà tí wọ́n dé látẹ̀kọ́, tí mo wá ní January, wọ́n wá ń send owó sí wọn. Oní POS yẹn evidence mi wà ń bẹ̀. Wọ́n sọ fún ọmọ ìlọ́mọ mi wá pè mí ní dáàdì mi ó ní ẹ̀. Ó ní strength tán fóun, ó ti pọ̀ jù. Stress, ó ní ti pọ̀ jù. Ó lò ló máa gbégbé aláàjì lọ dànù nísàlẹ̀. Ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún méje ló wà ńgbà yẹn. Ọmọ ọdún mélòó ni báyìí? It's now 7 years and 6 months. Tó bá di on the 16 ló máa pé. So ó lọ gbé lọ́dọ̀ àwọn màmá ìmọ̀. Èmi náà wá múra. Ọlọ́run má jẹ́ àpòfo. Mo kàn wà lẹ́kọ̀ọ́ ni mo kàn ń ṣiṣẹ́ ní mi ìlówó. Ó wá di pé Easter kún kan bí ijọ́ mẹ́rin ìgbà tí mi rí kankan. Generator tí mo gbé lọ. Ṣé ń gbọ́? Generator tí mo gbé lọ wípé mo fẹ́ máa fi charge fóònù estate yẹn. Mo ta generator yẹn mọ́ bẹ́ẹ̀. Kí ni charger yẹn 30 point yẹn ìyẹn nìkan ni mo gbé bọ̀ wálé. Kí ló wá ṣẹlẹ̀ gangan tí ẹ fi wá? Nítorí àmì lẹ́nu pé dídé tí mo wá dé ọmọ Ọpẹ́yẹmí ó lóun ò gbé lọ́dọ̀ wọn mọ́. Ó wá lọ gbé báàgì ẹ̀ wá. Sọ́dọ̀ tí gẹ́gẹ́ bí bàbá. Gẹ́gẹ́ bí bàbá àdẹ̀jọ́ ń gbé pọ̀ tẹ́lẹ̀ ni. Ìgbà tó gbé lọ́dọ̀ yìí fóṣù 5 ẹ̀yẹ lábẹ́wò. Ẹ̀rẹ́ jẹ́ ẹ̀rọ mira. Ṣé ń gbọ́ mi? Mo dẹ̀ ṣàkíyèsí kinní kan lára ọmọ mi nígbà tí mo dé ní April yẹn. Tó kù bí jọ́ mélòó kan. Ọmọ yìí ò rí báyìí tẹ́lẹ̀. Kí lẹ ṣàkíyèsí bàbá? Ní mo ṣàkíyèsí ni pé ọmọ mi rù sí. Ó rù sí. Ẹ̀dẹ̀ lérò pé bóyá torí wàhálà tí ó ló pọ̀ jù fóun bóyá ṣe ilé ló jẹ́ òun. Adá fún alábíàmọ ìyẹn ọ̀kan.
Sọ́ọ̀mì ẹ̀sìn Èkejì ńkọ́? ẹlẹ́ẹ̀kejì ní ìró kan. Sọ́ọ̀mì ẹ̀sìn ìrònú ti pọ̀jù fẹ́mi bàbá. Ẹlẹ́ẹ̀kejì ní pé bóyá kì í jẹun tó lásìkò. Bẹ́ẹ̀ni ṣe fún ló jẹ. Báwo ni wọ́n ṣe parọ́ mọ́ yín? Wọ́n ní wọ́n ṣe parọ́ mọ́ mi rèé, inú ilé ni mo wà. Ẹ bá mi máa ka ẹ̀yin jẹ̀mọ́. Mo wà nínú ilé ní April, ẹ involve mi. Mo wà nínú ilé ní May, ẹ pè mí kẹ́ ní nǹkan ṣẹlẹ̀. Ó di June ẹ pè mí. Ó sì wá di July jẹrin àbí jarun yìí níjọ́ Friday. Mo kàn déédé sùn ni. Mo ṣe máa ń sùn tí mo tà kákàrí. Ìyá ẹ̀ ló kọ́kọ́ wọlé. Ó ní ọpẹ́ dà. Mo lọ́pẹ́ nìyẹn ló sùn kalẹ̀ mẹ́yìn. Ó ní òkè ó lóun máa padà wá. Ìyá yìí ò padà wá. Ó tó 30 minutes to after that time. Ọmọ yìí ni mo rí. Ó ṣe lé ọmọ mi lápá mú nìyẹn. Around after 5. Báwo ni arákùnrin tí ẹ ń sọ yìí ṣe? Ọmọ ìyá yìí ni. Wọ́n jẹ́ ọmọ láńlọ́ọ̀dù àbí? Ìyá yìí ni ọmọ ìyá yìí ni. Ìyá yìí dẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ landlord about 4 years ago ni. Ṣé ń gbọ́rọ̀ mi sí? Ọmọ ìdí ẹ̀rẹ̀ olóòní bábì, àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n majority of the boys in that environment, they know him as Yahoo boy. Only guy name. Sọ́ọ̀ mi ń sì. Daddy, báwo ni ẹ dúró ẹ ṣe sùúrù ẹ ń waste time tiwa nǹkan tá a bèrè ní ká ẹ dá wa lóhùn. Báwo ni wọ́n ṣe accuse yín? This is what we want to hear from you. Ẹ gbàtẹ́ sùn. Ẹ mú ọmọ. Ẹni ilé wọlé ní ọmọ ọ̀rọ̀ dé nìyẹn kó dẹ̀ wọlé ẹ̀hẹ́n ìgbà tó wọ́n jáde. Ẹni tó wá ọmọ jáde rèé. Òkè lẹ́yìn kí ló wá ṣẹlẹ̀? Tí nǹkan dédé máa padà rí ilé bá lọ mọ́ ọlọ́pàá kan dé. Very young boy. Ìgbà tí mo wá ọlọ́pàá yẹn dé, òun pẹ̀lú ọlọ́pàá yẹn tún chat lórí fóònù. Kí ló wá lẹ́ ṣe? Ní ọlọ́pàá yẹn orí mi tí mo wà nínú ilé mò ń mu tíì lọ́wọ́. Ọlọ́pàá yẹn bá rí mi tí mò ń jẹ lọ́wọ́. Kí wàá náà ni kí ló lè ṣe? Wọ́n ń pè mí ní police station, wọ́n sọ pé mo ṣe nǹkan kan. Bàtà wá dé police station kí náà sọ fún yín kó ṣẹlẹ̀? Wọ́n ti sọ̀rọ̀. Ọlọ́pàá kọ́ ló sọ̀rọ̀. Ta ló wá sọ̀rọ̀? Àwọn náà sọ̀rọ̀ ní police station. Kí ni wọ́n sọ? Wọ́n ní àwọn làwọn mú bàbá ẹ̀ wá. In respect of pé ó ń bá ọmọ ẹ̀ sùn. So kí ló ọlọ́pàá wá béèrè lọ́wọ́ yìí ńgbà tí wọ́n dẹ̀ fẹ́ allegation yẹn? They ask me normally. That mama, which is assistant commissioner of police, also her rank. So amazing. Ó dẹ̀ bí mi léèrè. Ó ní ṣé mo máa ń pẹ́, mo ní mi máa ń pẹ́ bàbá. Ó dẹ̀ ní kí n go down. Ó ní ká mú mi lọ ná fún detention. Ó ní tó bá dẹ̀yìn ọ̀sẹ̀, ó ní wọ́n máa interrogate mi. Bàbá láàárín ẹ̀yin àti ọmọ yín, ọmọ ọdún méje tá à ń sọ yìí, kí ló ṣẹlẹ̀? Bàbá àyà mi ò ṣe nǹkan kan. Ní tilẹ̀ ń tọ́lọ́. Mi ì ṣe kankan rí. Ọ̀rọ̀ tán wá ní ẹ̀ ń bọ́mọ yín sọ nínú mọ́tò. Kọjá ní a mọ́ ti rárá wọn ni mi ò ṣe kékeré. Ẹ̀yin àtìyàwó yín tẹ́lẹ̀ kí lè kan tó ṣẹlẹ̀. Kí ló ṣe ìyọ̀wó? Mi ò sábà ẹni sùúrù ẹ̀jẹ̀ ìṣàlàyé. Mi ò sábà ń bóbìnrin sùn mọ́. Ọmọdé dẹ̀ níyà wọn. Tẹ́ bá rí ìyá wọn gan, ayé àìlẹ́ ni pé irú mi sí ìyá wọn. Sọ́ọ̀mì sì, ó kéré ní station. Bí ọmọ ẹ̀ mú station ìyá ẹ̀. Ṣé ń gbọ́ mi? Mi ò sábà ń bóbìnrin sùn. Mo rí ìyá wọn. Àní mo rí pẹ̀lọ́kùnrin tọkùnrin ń bá sùn. Nínú ilé yín? Nínú ilé ìyá wọn. Mi ì tiẹ̀ wá lé. Òun gan ló sá fúnra rẹ̀. Ṣẹlẹ̀ ẹ fún wa ní nọ́mbà ìyàwó kan. Kò sí nọ́mbà lọ́wọ́ mi, kò ní fóònù kó tó lọ. Ìbò ló ń gbé ń sè. Thank you, ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ jẹ́ ká ẹ ṣe fún mi. Kọ́ anything tó lè hand up, mo fẹ́ kí ọmọ yìí kó padà sọ́dọ̀ ìyá wọn, ṣùgbọ́n máa rí ìyá wọn. Kí lorúkọ ìyá wọn? Kí lorúkọ ìyá ẹ̀? Rachel kí ni? Rachel Adémọ́lá. Náà bàbá ibo lẹ ń gbé ẹ̀yin gangan. Sẹ́mi ilé wọn ni mò ń gbé. Ibo ilé wọn? Mo gbọ́rọ̀ dé. Nílùú wo? Níjẹ̀bú Òde. Mo gbọ́rọ̀ dé Níjẹ̀bú Òde. Ó dà arákùnrin